nígbà ọkọ̀ dé Saudi èmi àti ọ̀rẹ́ mi tí mo sọ pé àjọ mú ara mi wà yìí ọdún kan lájọ dé Saudi. Nígbà tá a dé Saudi à ń yanjú ìwé kan kíní kankan lóríṣiríṣi 5th period la wọlé so níjọ́ yẹn wọ́n kọ́ wọn ní subulu salam tó jẹ́ sẹ́rí òfin Bulugul Maram lọ́gá yẹn tírètì gbà wọlé báyìí àfi gbà pé lárúbá tí a ń sọ sí Nàìjíríà kọ́ ni bàbá yẹn ń sọ ó sì sọ̀rọ̀ sáà ń dalẹ̀ ni ó sáà ń dalẹ̀ bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún mo á náwó sókè báyìí ní àwádàn ọ̀sẹ̀jìn fẹ́ kọ́ nǹkan lẹ̀. pé kò ṣe sùúrù díẹ̀díẹ̀ pé kẹ́yìn kọ́ nǹkan lẹ̀. onímọ̀lùmọ̀ọ́nì tí mo ní ọmọ kọ ni máa kọ́ ní nǹkan wá dé o nígbà sájáde èmi àti kejì máa bóò ni ó náà ní bóò ni mo dà ẹ̀kọ́ ilé ìyàtọ̀ sí ẹ̀kọ́ àwọn ìta ń bá bọ̀ oníbọ̀sí lọ́dọ̀ tó náà lọ kí láwàá ṣe báyìí àwọn aronú pé ẹni tí ká ṣe ni pé tá bá ti kẹ́kọ̀ọ́ ní àárọ̀ wọ́n tún máa ń àyè ẹ̀kọ́ tún máa ń bẹ nírọ̀lẹ́ àsálejò ní àmọ́ bó ṣe jẹ́ àbá lọ sí kéwòrọ̀lẹ́ àsáwọn ọmọ Saudi nìkan ni wọ́n ṣe kéwòrọ̀lẹ́ fún fáwọn tí wọ́n bá jẹ́ bí òṣìṣẹ́ tán láǹfààní láti wá sí jámíà aláàrọ̀ àwọn náà jókòó ẹni tí mú òdòrò wá ní ẹ̀yà áfíríkì kí lẹ́yìn sí ń bẹ̀ ọba lè àjáde ẹ̀kọ́ tí ń kọ́ láàárọ̀ kò yá dáadáa ńlá ní ká tún wá ní ìbòyà ń tán kọ́ láàárọ̀ náà ni wọ́n kọ́ ní ìrọ̀lẹ́ báyìí kankan ó ní ró ẹ̀mẹ́dà àwọn èèyàn bọ̀lá rúbà lọ títí ní ká lọ sí ṣọ́wọ́n ní tùlám dean of students pé ẹ̀kọ́ ìyá nǹkan ìbáwò kí a sáwà tó kí ní táwà tó a tún wà rú wípé kí n lálẹ́ ṣe o wọn ni tá sì ní pé kára musajil kí ni tape recorder yẹn so tàbá tí a bá ti ń ṣe lecture lọ a tẹ̀ a máa gbọ́ ìtàbárí gbọ́ a tún wá rí wípé ìyẹn gan consume ọ̀pọ̀lọpọ̀ ní àsìkò wa n táwa padà ṣe ni pé àwa lọ bèrè àwọn ummahatul kutub so lọ́dún àkọ́kọ́ tèmi lọ sí Saudi bíi 90% owó tí mo gbà tíra ni mo fi rà so mo ti lọ get syllabus àwọn sẹ́wọ̀n ni wọ́n kọ́ wa ní first semester second semester so mo ti gba àwọn kìíní yẹn sọ́wọ́ láti wá kálẹ̀ wọ́n ti dẹnu kíláàsì báyìí wọ́n ti dẹnu lé báyìí ìgbà tá a kàn ṣe revision so ó jẹ́ nínú àwọn ìpèníjà tí ta nígbà tá a débẹ̀.